ìbà igbá tí ò lómi nínú kókókó ìbà ikùn tí ò lọ́rọ̀ nú gbèrègèdè ìbà ìgbà tó ń ròdì ẹnu. Mo kí gbogbo ẹgbẹ́ káàbọ̀ síbi ìpàdé mi gbogbo wa ló yé yékéyéké tí ó sì hàn sí wa gbangba wípé a ní àlejò láàrin wa tí kò lè ṣe àjòjì sí ẹnì kọ̀ọ̀kan nu wa. Rose káàbọ̀ kúrìn síbi ẹgbẹ́ wa, ẹgbẹ́ ìdùnnú, ẹgbẹ́ aláyọ̀ ni. Rose, mo lérò wípé ẹni tó ṣe atọ́nà ẹ wá sínú ẹgbẹ́ yìí ó ti ṣe àlàyé ní kíkún gbogbo nǹkan tí à ń ṣe nínú ẹgbẹ́ yìí. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bọ́wá débẹ̀. Níwọ̀n ìgbà tó ti ṣàlàyé fún ẹ ní kíkún, nǹkan kan wá wà tí mo mọ̀ ó lè gbàgbé láti sọ fún ẹ, tàbí tó bá sọ fún ẹ ìwọ fúnra ẹ lè máa rí nírí wípé ó ṣe máa jẹ́ bẹ́ẹ̀ pé tó bá débi pé wọ́n á tọ̀ mọ́lẹ̀ sí. Òun ni wípé gbogbo ìgbádùn, gbogbo ọlá, gbogbo yorùbá yòdò tí o fẹ́ ṣe kò gbọ́dọ̀ ju ọdún kan lọ. Àyígbá tí kò nà mí nínú kókókó. Rose, sórí gbogbo àtótónu tó lórí ń sọ fún ẹ kójówó ló ń wá wàá rí, ifun kò ń jẹ́ ọmọ ló ń wá Rose wàá rí, ṣùgbọ́n gbogbo ẹ̀ mo fi ń dá ẹ lójú wípé omi kò ju ọdún kan lọ. Kò ṣe bó bá ṣe wọ̀n ṣùgbọ́n rántí pé kò kọjá ọdún kan. Nínú ohun gbogbo tá a bá ń ṣe láyé ó yẹ ká máa ṣe sùúrù, nítorí sùúrù tó lọ́jọ́ ó lè sòkúta jìnnà, ẹ jẹ́ á ṣe sùúrù. Àsúré tètè kò ní kọjá ilé, àárín bẹ̀rẹ̀ kò ní rìn ṣàjò. Nínú ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká ṣe sùúrù, sùúrù ló tọ́. Kàkàkàké káìkárẹ́ ṣe máa lè yé la kàlànà zẹ́nẹ́kẹ́yẹ márànà àyà. Ibi téèyàn ti ní ìdè Ọlọ́run. Owó ṣe ń lágbára tó jẹ́ kó ṣe máa ní gbogbo ẹ̀ náà wà dábàá. Àwọn Yorùbá bọ́ wọn ní tòótọ́ lọ́mọ ṣe ní àmọ́ àbẹ̀kẹ̀lẹ̀ wọn. Ọlọ́run wá ṣe mọ ní méjèèjì, àwọn méjèèjì náà wà dábàá yìí. Mo lóṣù mo fàkókò, mo wá dìde owó tápò mọ́, ilé wá dòdò mọ́ mi lọ́wọ́ kó dàbí mi. Ọlọ́run ó dẹ̀ àwí fún mi kó tó dání àgbà jàkadì mi. Mo sáré ayé mo gbàgbé ọ̀run. Ayẹyẹ kẹ́nẹ́ mara nẹ́yẹ ká ṣe sùúrù, sùúrù ló tọ́. Ọ̀rẹ́ mi try oúnjẹ náà. Sùúrù tó lọ́jọ́ bẹ́ẹ̀ wá níbi tó bẹ́ẹ̀ wá. I'm your boss. Please move by you on that. It's true. Living. Yes. Yes. Are you true? What's the matter? Who need to do? First, I must mention my dear. Why? Should you? You know now, but what if you married? You want me to see no color? You give me anything but you don't want it.
Ẹ dúró kẹ́ bá wa jẹ. Àbí torí pé wà lórí ìjọ. Ẹ jẹ́ ń dìde. No. Gẹ́gẹ́ bí Hausa ṣe máa sọ pé bèbí ìta ṣe. Sit down, ẹ jókòó yín. Ẹ jókòó yín náà. Mo kò fẹ́ sáré lọ síbi kan ní sóòtú bá ti dé. Mo náà wà láti lọ. Ẹ ra kọ́bọ̀. Mo bá ẹ lọ bọ̀. Mo fi ọtí ẹni fi tọrọ ọ̀dọ̀ lọ. Mama, yeah, story of my life. This is my story of my life. This is my story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kan. O lè wá ká ẹ mọ́lé kí ló wá ṣe fún wọn wọn ò fara rí lọ àbí mélòó lórí mú sílẹ̀ gbogbo wọn ló lọ ṣe orí nǹkan tá à ń sọ fún ẹ náà nìyẹn ìgbà tó ní wá sí mítìn tápò wá ní ṣe ló máa mú wọn báyìí máa fi wọn sínú kéèjì bí ẹyà ayé kò tọ́ àìmọye nǹkan tá a tún ti pín lẹ́yìn ìgbà ẹ̀ ní London lamẹ́ríkà fine ní olùkọ́ máa wà á sí mítìn àti sọ wẹ́ ìwọ́n ẹ ló mọ no problem tó máa wá àbí tó bá dé wá ìwọ ló mọ̀ tó bá yẹ pé kò tó máa le jù bẹ́ẹ̀ lọ bóyá máa ṣẹlẹ̀ náà nìyẹn ok no wàhálà alright olórí ṣe rí àwọn ṣẹ́tẹ́ ní kìlọ̀ kó wá yẹn àwọn ọmọ yẹn ti jókòó àwọn ṣẹ́tẹ́ tẹ́ máa ń láìkì yẹn pupa yẹn àti àwọn dúdú tó máa ń kí mọ́lẹ̀ ẹ̀bọ̀ ti wà ní receipt mẹ́rin mo dẹ̀ ní kí n pé kí ló ṣẹlẹ̀ ariwo tí mo gbọ́ mo ní pé kí n wá check in what's the problem sir. Ajayi nìyà Ajayi kan náà. kílódé kò ní wá mítìn kò ní ṣe wọn kan ó ló lè wá káwọn mọ́lé ó wá ní wò fara rí lọ ṣùgbọ́n ó dẹ̀ lọ ṣó lè wá káwọn mọ́lé kò má dé wọn mọ́lẹ̀ bí ajá. àwọn bá iṣẹ́ tí kì í dúra wọn lọ ẹ̀mí 247 always stand lèmi ẹ̀kọ́ abẹ́ sí mi lọ́wọ́ tí mo wà àwọn aṣáwọn sí bọ́kẹ́tì. olómọ ẹ̀mú tó ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ Ajayi máa fi ṣẹlẹ̀ máa dákẹ́ lọ́rùn ṣe rí ikọ̀ tó ṣẹlẹ̀ ní pé ṣe rí owó yẹn strange tí Ajayi ọmọ tó ti ọ́dún tipẹ́tipẹ́ ni kó tó lówó lọ́wọ́ so ó náà kó get busy lọ́wọ́ yìí owó yẹn strange freak ẹ̀ nítorí ọwọ́ ẹ̀ ṣe jì nìyẹn mọ̀ ọwọ́ ẹ̀ ti jí sí yìí kó ṣe lè wá. ok ọwọ́ tí ẹ ò jì ọwọ́ tèmi ò jì ọwọ́ gbogbo àwọn tó kú ò jì nọ́ọ̀sẹ̀sì nìyẹn a sọ wípé lóòótọ́ àní ká má máa ṣọ̀lẹ̀ ibi tí kíyàn má máa wá mí ti kọ́ dábò tí wàá gba àwọn kiri yẹn sìn níbo ó máa fi wọn sínú kéèjì báyìí wọn máa wò wọn ni. you get. a máa fún máa máa fa sọ̀rọ̀ náà ni wọ́n fi a bá fọwọ́ sí pọ̀mọ̀ wí náà wọ́n máa fọwọ́ sí pamọ́ náà. ó wà láàyè tí ẹni nǹkan tó ní kálukú bá fojú ẹ̀ wà ló máa rí. báwo ni sọ àwọn ẹja yẹn kí ló sọ wọ́n ṣẹlẹ̀. àwọn ọmọ yẹn wọ́n sẹ́ẹ̀tì síbẹ̀ wọ́n kọ́ 14 iṣẹ́ lọ́balọ́ba ni o. yẹ sáré wò méjì máa kọ́ mú kó tó mú kan. èmi tí mo wá níṣẹ́ ń kọ́. bàbá ló sọ̀rọ̀. ṣé wọ́n wá èmi ni. bàbá èmi mo ní ọṣẹ ọmọ dúdú yẹn o. dàbí ọparun kò dọ́gbọ́n lórí kò tiẹ̀ kò sí nǹkan tí mo.
Kò sí nǹkan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi tí ìwọ ní bí nítorí ojú tó ti mọ́ mi kò lè sọ pé òun mọ́ ni mọ́ kò lè dè sí kí n wá sọ pé mi ò mọ́ mọ́. You can ask me any question. Still love her. Ali. That's pretty. Meeting. Let's give him information and then. Oh, that's right. Auntie Ekasan. Ekasan. Only the help me to also then. So, I'm not sure. Kò sí nǹkan tí Ọlọ́run dá àwọn lọ́wọ́ náà bí kò ṣe pé kó fi ràn wọ́n sí ìbá mi lọ́wọ́. So, dẹ́gbà náà. Kò sí problem. Oh, that reminds me. Àwọn pípẹ́ ń ṣe ìpìlẹ̀ sí pé ọjà ìsìnkú so aside charge. All right, yeah, take it. Okay. Hello, wọ́n bẹ tó pé òwe àwọn ti ná lọ́wọ́ fáìn pé wọ́n kẹ́mi lọ́nù dá mi pé mo wà ókè ọ̀tún ti fẹ́ pé ọ̀pọ̀ yìí o fẹ́ kó lọ o fẹ́ fẹsẹ̀ ibi ọkọ̀ sílé o ó wá sàn ọkọ̀ lè wá tó tó tutù ẹ bá sí. wo bí o ráyè kò lè wẹ́ẹ̀kì o gbọ́ tí mo ṣe wà ẹ́sẹ̀ mi ti rẹ́dí fún ẹni tì ara. wait lẹ́gbẹ̀ẹ́ ọmọ apẹ́ni bẹ́ẹ̀ kan parọ́ bí abẹ́lẹ́ ẹ̀kẹ́ o ti ọ̀sán mi ti arókò sádùkù olówó lè mi gbàgbé mi tó ṣẹlẹ̀ o ti ẹ̀ sìn wá ọ̀rọ̀ kó olóyún yẹn fẹ́ gbọ́ aláyé mi mi ní ìrẹ́dì fowó tó sọ ayé sí ìyá ìgbówó ṣe dùdú yẹn lọ. ìgbà yẹn wà bí ọ̀sẹ̀ yàrá ẹ ló díẹ̀ oúnjẹ ìgbà bọ̀lẹ́ náà oúnjẹ ti rẹ́dì náà ó máa tutù náà tí mo sọ wá ń gbọ́ lọ́wọ́ tó ń ti fàájì lọ́wọ́ kò lè wẹ́ẹ̀kì. àkóso ò máa nọ́ọ̀rùn ẹ̀yin ọkùnrin ẹ̀ máa nọ́ọ̀rùn kẹ gbogbo ìlérí tó ṣe fún mi ó wá rí kankan mú ṣe inú ẹ kó máa dáa ẹ bọ̀sùn kò dá o ó dẹ̀ ní ẹ bébí o baby you are sweet baby you are this baby you are igba baby you are wo you are sweet àwọn náà bọ̀sùn kò dá o ẹlẹ́dàá mi á dá fún ẹ. ẹ jẹ́ ẹ̀sán púpọ̀ lé tó ìlérí yẹn kiri gan àwọn gómìnà àwọn pọ́sẹ̀tì wa gan orílẹ̀-èdè wa ìgan tó wá kábílẹ̀ wa ni ẹ dìbò fún wa o máa ṣe náà o máa ṣomi o àtúntì ti ṣe o ẹ̀kọ́ ọ̀fẹ́ o ayélujára ìdíwà olóyún ọkọ ọ̀rìn ṣe kíní kan ṣu lásán táwa lè mi tí wọ́n á ṣe lè rí tèmi ló wá ń kára mọ̀ pé ó ṣe lérí fún mi o yóò kìnìún kan o wá ní yẹn like style kí mo like tí ọ̀nà kan ni mo fọ́ lẹ́nu tí ọ̀nà kan fún mi style tí ọ̀nà kan ló ń ṣe aṣọ oṣù mi ni ẹ pọ̀ mẹ́ ó mi ná fún gbogbo yín ayé tó ń ṣe tó ń mọ̀ mi tó ń mọ̀ ọ̀nà ó ń mọ̀ ọ̀nà mo lè fọ́ lówó tí ó tó ń pa yẹn ó pé bó ṣe ń pa yẹn o kó bá yẹ kí n pa mi fọ́ wèrè dànù. ètò ẹ ní ṣé o bá mi sọ pé mo máa lóyún mo máa ṣe ẹ ní ìjọba mi sọ ni ó dẹ jánu mi ó dẹ jọ. lẹ́yìn òní àti ẹ̀rọ apàtì alẹ́. àbọ̀ tún ti pa mí ó dẹ jọ torí ọlọ́ torí ọlọ́ torí ọlọ́ ó dẹ jánu mi.
Báwo ni? Kí ló ṣe ẹ́? Kí ló fẹ́ kún? Ó ṣe kí ni? Ọkùnrin yóò máa sọ pé òun ò sí ilé o. Ó fi hàn lóyún níta. Ó ti wá ń lù ẹ́. Ó fẹ́ tẹ́. Wo, ó kọ́kọ́ tí máa sọ fún ẹ. Lọ kó gbogbo ẹrù ẹ kó máa kó bọ̀ nílé mi. Àti tó kéré o, àti tó tóbi máa kó bọ̀ nílé mi. Ilé ọkọ mi náà ni. Ọkọ mi ò lè sọ̀rọ̀. O mọ̀ pé kò tí bá ti sọ fọ́kọ mi lọ́kọ mi máa gbé. Má sọ̀rọ̀. Wẹ̀ ló máa pè padà. Wọ́n bí ibi tó máa gbé ti wà ń bí. Ṣé wọ́n ló kọ́ bí? Ṣé wọ́n ló ń kọ̀ǹtró inú ilé ni? Tó fi ní right láti sọ fún obìnrin kan ibi kókó ẹrù ẹ̀ wá kó wá kó síbi. Ibo ló fẹ́ gbé bí? Tó bá ti sọ̀rọ̀ máa súnmọ́ ẹ. Ọ̀tọ̀ ni nǹkan tí mò ń rò. Ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí àbí? Ṣé pé lóòótọ́ ni nǹkan tí wọ́n máa ń sọ? Tí wọ́n ní pé obìnrin máa ń lórí ọkọ ẹ̀ tó bá ti wá lò ó tán wọ́n máa lóru ẹ̀fọ́ fún àbúrò kankan fún so that gbogbo nǹkan tí obìnrin yẹn bá ń sọ kò ní lè yí lóhùn padà. Ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn? Olófin láǹfààní àti sọ fọ́rọ̀ ẹ wípé kò sí ní ọkọ ẹ ò ní sọ̀rọ̀ gbogbo ohun tó bá ti sọ fún kò ní wí àbí má sọ̀rọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo oògùn yẹn ti bàjẹ́. Má sọ fún mi pé ò ṣe, má sọ fún mi pé ò ṣe oògùn tó ò bá ṣe oògùn ò ní confidence láti máa sọ wípé kó máa kẹ́rù ẹ̀ bọ̀ ọkọ ẹ̀ ò ní sọ̀rọ̀. Ó dà kó o lè mọ̀ wípé àṣẹ mi ti múlẹ̀ báyìí kò lè sí nǹkan kan tó o lè sọ fún mi mọ́nú ilé tí mo lè gbàgbọ́ ibi tó sọ pé ò ń lọ tó ń dúró dé láàrin láti wá gbé ẹ lọ mi ò mọ bó ṣe important tó o lọ mọ́. wọ́n ṣe ẹjọ́ ẹ̀. I need no fruits now. Ṣé kọ́kọ́ ewu pa ni? tó bá mọ̀ pé mọ́ mi ẹ̀ ló bí ẹ̀ ìwọ jáde ṣùgbọ́n ọkọ mi máa gbà ó ní àná. Kakakake kaikare semale yela kalana zeneke ye malana ye kene mala neye kache suru lota sùúrù tó lọ́jọ́ lè sòkúta jìnnà. ṣàlàyé ìbáwò kò yé mi really understand what I'm saying. torí tó bá yẹ kó ṣàlàyé fún yín kò ní sọ pé wọ́n understand. sórí nínú ẹgbẹ́ wa yìí a ní bus stop ṣó ti yẹ tí èèyàn bá wà nínú ẹgbẹ́ yìí alówó lọ́wọ́ akọni àṣẹ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ ló ní bus stop tí àsìkò bá dẹ̀ ti ń tó ó ní àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó yẹ kéèyàn gbé ṣó ti yẹ ṣe imú ẹ wá láti wá fi ẹ́ replace ara ẹ̀ nínú ẹgbẹ́ replace báwo. gbogbo nǹkan tí èèyàn fẹ́ jẹ́ tàbí tó jẹ́ lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ yìí gbogbo ẹ̀ ló ní àsìkò ó dàbí ọ̀rọ̀ pé ó lọ sí ìrìn àjò bí yẹn bá dé bus stop ìyẹn gbọ́dọ̀ bọ̀. junction bus stop gbogbo eléyìí mi understand. náà ṣe yóò ṣàlàyé anything like this. padà túnlé ìṣàlàyé fún ẹ ṣé wọ́n gangan fún ara ẹ bèrè. wá gbọ́ a kì í tí ẹsẹ̀ bọ́dọ̀ a tún kì í lọ sùn má jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tá a sọ fún ọ ó jẹ́ fàṣẹ ó ti tí ẹsẹ̀ bọ́dọ̀ gbọ́dọ̀ parí ọ̀tún. ẹ bá jẹ́ ká máa rìn tìfúrà kọ́kọ́ tá a kó lé lórí kó má bá wà wá lọ sí èbúté òfo kí mọ́tò tá a kó lé lórí kó má bá wà wá sí èbúté òfo. Mi ò bá olówó náà olówó ètì ìwọ̀ sí nílé ayé mi tó mi lè sọ pé ní má gbà wọn. ó ṣùyàn bẹ́ẹ̀ aláyé ẹ̀rọ wà bẹ́ẹ̀. tó dé tó mi máa gbẹ̀rẹ̀ tó ayé lọ́sẹ̀ sọ fún
èmi mo ní kó má jẹ́ ká gbẹ́ létí. mi ò láì ká máa dánwó lẹ́yìn òní. ìfọ́nì wọ̀ ṣe tí bá jẹ́ mo ti ṣe mi sọ́wọ́ sílẹ̀. sọ́wọ́ fún ní bàbá mọ̀ kọ́lẹ̀ mo sún àlàyé máa san owó ní káàkiri máa bọ̀ kán. ìgbọ́ ní sí. yàrá ìjọ ti ẹ omi àgbàmọ́ ti. kọ́lẹ̀ ṣe fàájì ẹ máa sọ̀rọ̀ tí ó yẹ fún ọgbọ̀n tó yà sàn ọdún serious ni wọ́n ti bẹ́ẹ̀ pàṣẹ tí wàá wà tó wà ní ọdún sọ ọlọ́tì ni o àmọ́dá lóhùn lórí àti mọ́nì tẹ̀sí sọ̀kadà kàkàdé bọ̀rọ̀ wà yìí nígbà. sórí nǹkan tèmi tí n kò kò wá fún pé bóyá girlfriend ẹ̀ kan ó ń ṣe bá pé nítorí ẹ̀ ni mo tí n pé o kò wá fún. o ti mọ mi jù àmọ́ yẹn kọ́ ni first agenda mi sìn àwọn àdọ́sọ́ wọ́n yẹn sìn ṣẹ́rí níbo ìfún mi pé kò ní dáa pé nǹkan ni wọn ọdún kò sún ìwọ́dẹ̀ rẹ̀ mi àmọ́ kí wọ́n bá àtọ̀rọ̀ ẹ̀mẹ́ẹ̀dì sí àti kóòtù tó pẹ̀ díẹ̀ mi ò gbọ́ tó nígbà ọ̀rẹ́ mi ò oníṣẹ́ ní báńkì kan ọ̀rẹ́ mi ò ṣe kọ́mpìnì kan àjọjọ́ ìbò ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ wáyé ṣé pálí ẹ̀fí pálí sáré bẹ́ẹ̀ nínú ilé. kò ń ṣe bẹ́ẹ̀ sórí èmi náà ti try mo gbé pálí mi káàkiri láti gbà tá a ti ṣetán láti school wọn ò fún mi níṣẹ́ wo mi ní parọ́ fún ẹ mo tiẹ̀ dé báńkì kan gbé bó tiẹ̀ ṣe cleaner kí n tiẹ̀ máa bá wọn ṣe kí mi náà lè máa rán jẹjẹ because mi ò láì pé káwọn ará ilé kọ́ mọ́ máa wò ó pé bóyá olè ni ọ̀lẹ ni kò fẹ́ kọ̀ọ̀kan ṣe pé that is why tí mi náà tiẹ̀ fi wá nǹkan ṣe jọ ó ti yé tí wọn náà bá lè help her out máa dùn. in fact báyẹn parí school báyìí tó ń wá iṣẹ́ bàtà mi já bàtà mi jẹ up till now mi jẹ́ ìṣe ìlú tá a wà yìí tí ìbá mọ́yàn tó ṣiṣẹ́ tó dẹ̀ ní èèyàn tó ní owó lọ́wọ́ kò lè ṣẹ́ ṣe o kó máa bẹ̀rẹ̀ náà kó dẹ̀ máa bọ̀ ọ́n. ọ̀rọ̀ jẹ́ kó ní wọ́n báyìí lórí assist wa. yes ó sọ̀rọ̀. ṣẹ́rí tí ìgbà bẹ́ẹ̀ lọ́wọ́ tí ìbá sọ fún mi kí n fà mí ní ọ̀gá tó ṣe náà mi lọ́wọ́ sí ní sọ gbogbo èèyàn lọ́yìn fún mi àwọn ọmọdé bá ṣe wọlé sórí ọ̀rọ̀ pé ọ̀gá tó mọ̀ ṣe àbí ọ̀gá tó mọ̀ ṣe àgbáyé fún mi mi ṣiṣẹ́ lọ́wọ́. ṣé wọ́n ti gbàgbé ni pé tí èèyàn bá dákẹ́ rọ́rọ́ ojú nǹkan ṣe máa ń bá nǹkan jẹ́ ni. ọba àwọn ọmọ ìlú yìí I don't know what to do. mi ì mọ nǹkan tí mo lè ṣe ó ti sú mi I'm fed up ó kọ ìdí mi tí mo dúró ni. ọmọ ọmọ tẹ́lẹ̀ máa sọ fún mi ṣọwọ́ ti pé àwọn pípé àwọn ọlọ́pàá ìwé ṣe ń padà torí máa kí ọ̀rẹ́ apàdà dàbí ọ̀rẹ́ ẹ̀dùn orí mi kọ̀ ó sórí èmi ni mo ṣe wà yìí ẹ̀dùn tèmi bí ibi tí ò ní jábọ́ tó bá tiẹ̀ wá padà di kó jábọ́ á mọ̀gbọ́n tá a fi padà sókè. Túndé come on báwo ló yín sọ̀rọ̀ báyìí ó ti gba ẹ̀pọ̀ àwọn pípé ìlú ń kọ́ ẹ bó ṣe ń pa ẹja àwọn tó dẹ̀ kọ́ ọ̀nà bó ṣe ń pa ẹja kò sí nǹkan kan tí wọ́n lè ṣe wọ́n ló máa tún wọn ara ẹ̀ ṣe tẹ́gbẹ́ ìlú tó jábọ́ wọ́n rìn kiri ìkòkò ayé rìn kiri kéye máa fani máa yọ̀dá ní oúnjẹ òun wá ní tí ó pàjẹ́ òun wá ní tí ó pàjẹ́ èyí ẹ ò rí ìpele ayé yìí ups and downs ọ̀rọ̀ tó bá ní Samuel lórí ẹ̀yìn ló kọ́ Samuel lórí. Ẹgbẹ́ ọdún sí ìwọ̀n láti tún jẹ́ kí nǹkan ṣe lè ṣe àwọn olùmọ̀ àjẹ́ sí ilé ọkọ tí mo wà tí wá di pé mo fi ọkọ pọ̀ ìlú. Tí àgbẹ̀ bá fi ọkọ kọ ebè èrè ló ń jẹ nídìí ẹ̀. Ọ̀rẹ́ mi ò jèrè ilé ọkọ tèmi tí mo wà ilé ọkọ lórí burúkú ni kò mọ kí n jèrè ilé ọkọ tèmi orí burúkú ló ń já sí mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi gbogbo ẹ̀ ti sú mi ọmọ tí tèmi ò já sí rẹ̀ rárá òfò lásán mi
mọ̀ bí tí mo serious. This is so cute. Lágbára Ọlọ́run, wá jèrè. Lágbára Ọlọ́run. Ojú ìfẹ́ la kọ sí wọn, ìfẹ́ ni wọ́n kọ sí wa. Ṣọ́ra fún wọn ni wọ́n jẹ́. Ohun ẹni tí ó pàjẹ́ ó wà ní o. Ẹ máa ṣọ́ra fún wọn. Bẹ́ẹ̀ bá ti rí wọn lóde. Ìwà wọn, ìṣe wọn, ìrìn wọn lẹ́ ó fi dá wọn mọ̀. Oró inú wọn ó burú ju ta kéèké lọ. Iye ojú làlà kan fi ń ṣe. Mi ò wọ́n sí fẹ́ gbé mọ́ ọmọ bẹ́ẹ̀ mi ṣe wọ́n náà. Mo ló ń lo pásítà ni. Honey. Kí ni kò tó ṣẹlẹ̀ gan-an? Àbí ṣe bí wọ́n máa ń sọ pé ìfẹ́ ló ń gbẹ̀rù. Wọ́n kàn wọ́n ìfẹ́ ní ìlú tún gbẹ̀rù sá. Ẹni tó bá wẹ odò já dájúdájú ó lòdò fún ṣe lò. Jori, ìfẹ́ ló ń sọ òkúta sí mi. Wọ́n jẹ́ kí n mọ̀ tí mo jí. Tí pé mi ò mọ bí ṣe lè ṣàlàyé fún àwọn ọ̀pọ̀ ló ṣẹlẹ̀. Òkúta. Ìwọ̀n wá kí n ṣe òkú. Nítorí pé òkú ló máa ń rìn àjò. Sí òkú ni ibi tí ó lọ. Tó bá wá débẹ̀ tán. Ó ṣe máa ń mọ̀ pé òun ló padà síbi tó wà sí. Ikú tó wà níbẹ̀ ló sọ fún mi. Jẹ́ gbogbo nǹkan tó bá ń ṣe tí kò ṣe mí nù. Ìròyìn ti bá ń wò tí kì í sùn. Gbogbo nǹkan tó bá ń ṣe sọ fún mi. Nígbà tí ìgbà wa ṣe ní, wọ́n ti fẹ́ kó tó ṣe. Jàre mi mọ bí tó wọ̀ lọ ládùúgbò ìbáyìí. Ah, gosh. Àwọn òkú ṣàdá omi lóhùn. Ẹjọ́ máa yàrá mi lọ́wọ́. Kí ọmọ yìí lọ́wọ́. Kí ọmọ yìí lọ́wọ́ kó fẹ́ lọ́kẹ́ sí jẹun. Ọdẹ tó yẹn, ẹ máa wọ̀ rẹ̀. Ẹ dùn mí nínú. Ọlọ́run àdùn mí nínú. Àmì. Ọlọ́run àdùn fún yín náà. Àmì o. Gbogbo kí n fi Ọlọ́run àṣẹ fún yín. Ẹ ní rádán wò. Àmì. Ẹ dìde má wọrí. Ẹ dìde má. Ó yẹ kí fún bẹ́ẹ̀ yẹn gan lọ. Ṣé ti fẹ́ má bínú? Ẹ ṣé gan. Àmì.
ṣe kò lè ṣe ní láǹfààní rárá àti rárá. Òwò tí bàbá kẹ̀ ń ṣe tí ò bá ti lè jèrè nínú ẹ̀ irú òwò bẹ́ẹ̀ ló máa ń pàtì ní. Jọ tún lè torí Ọlọ́run òṣàbò lè gbè mí ṣé bí mo ṣe bá mi. Ṣé o mọ̀ yí pé òun ṣe gbogbo òwò tí ẹ̀ bá ṣe ó máa ní owó níbẹ̀rẹ̀ ṣùgbọ́n ó ṣe é ṣe ó padà ní ọ̀dà nígbò. Ó wá di pé irú onítọ̀ ó máa ń bómi lọ ni pọ́nmípọ́nmí tó lọ pọ́nmí tí ò fún wa fi tó lómi ṣe irú onítọ̀ máa ń padà bómi lọ ni sórí Túndé tí ò bá fi tèmi Olúfún mi ṣe tó kọ̀ tó fi tèmi Olúfún mi ṣe Túndé ò lè bá ti ṣe ò lè rí ọ̀nà gbígbà ọ àfi kó tẹríba àfi kó jẹ́ ti lè ní sọ fún mi. nínú olórí ọkọ̀ pàtàkì ayé òwúrọ̀ ayé ìlú ṣẹlẹ̀ ẹ bá wò àdàgbà sórí ìlú ṣẹlẹ̀ ojú ẹ̀ lè bá kan. bẹ́ẹ̀ ṣe rí gẹ́ẹ̀ kan ni ó dáa pé èmi àti àtijọ́ ń bára bọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó kọ̀ dídá mi lójú fọ́kọ̀ ni. ok o ti ń fún ẹ fèsì tẹ́lẹ̀ tí jọ ń sọ̀rọ̀ rẹ̀ ti gbà tiẹ̀ tẹ́lẹ̀. àtijọ́ gbà ti pẹ́ gan-an. ok along the line ó kàn ṣe ìjọwọ́ along the line bí wàá tọ́wọ́ yẹn ṣe ń bá lọ tó jẹ́ kó mọ̀ pé ọmọ ládẹ́sìn rí pé ó yà kúrò ládẹ́sìn yẹn ògbó àti ládẹ́sìn ẹjọ́ wà pa pé ládẹ́sìn tó yẹ pé tẹ́lifọ̀n bá gbórúkọ ẹ̀ ìsọmọ tó fẹ́ jọṣẹ́ ìsọmọ tó fẹ́ kú ó ti sọ fún ṣá. kẹ́rí mi ìṣàlàyé fún un ọ̀rọ̀ ọmọ ẹ̀gbọ́n ó ti sé mi torí pé púpọ̀ gbà pọ̀ dèdè tí wọ́n sọ fún mi pé mi ò lówó mi ò mọ̀yàn mi ò lọ́rọ̀ mi lẹ́ni tí bó ṣe já lọ nìyẹn mọ́kàn dúró mọ́ ń wò ní mi lè ṣàlàyé fún pé nǹkan báyìí báyìí ni. wọ́n ló lò ara ẹ̀ gbà yẹn wọ́n ló lò ara ẹ̀ gbà yẹn wọ́n ló downgrade fún ara ẹ̀ ó ti yé irúkọ bẹ́ẹ̀ irú àwọn àtàwọn àmì tẹ́ kó ìwà wà ń bẹ̀ tá mọ̀ yàn tá lẹ́nu gbogbo bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò sọ́mọ náà ó lè gbórúkọ orúkọ àtàwọn tó mú bá kọ oye bẹ́ẹ̀ sìn wà á jẹ́ kó mọ̀ pé èmi o àyàn ládẹ́sì ni o èmi àti ládẹ́sì jọ wà ní o ẹ̀gbọ́n mi ládẹ́sì o nǹkan kọ̀ kò sọ́mọ tó bá gbórúkọ yẹn tó kò ní túbákẹ̀ kódà tó bá ti ṣàlàyé fún bóyá wà ẹ́ fúnra ẹ̀ ló máa béèrè pé òkè ìgbà mélòó ló fẹ́ kóhun lò nílé ẹ̀ ọjọ́ mélòó ló fẹ́ kóhun lò ìgbà wo ló fẹ́ kẹjọ fi wà títí torí kò ní fẹ́ jọṣẹ́. ìfẹ́ fi hàn lẹ́ni bọ̀ sí ìtẹ́ ti sọ fún mi báyìí lè ṣe kò sí wàhálà. èmi ò wọ́ láti fi yan ọgàn àbí. rárá mi ò sọ bẹ́ẹ̀ ẹ má kàǹtẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ nípa tí mò ń sọ. ọmọ tó máa ṣẹlẹ̀ sí oye because àní lọ́mọ burúkú fẹ́ kún pàjẹ́ ọmọ ẹni òdẹ̀ níṣẹ́ ìdíbẹ̀ bẹ̀rẹ̀ ká lọ filẹ̀ kẹ̀sí ọmọ ẹlòmíì kí wọ́n bẹ́ẹ̀ wàá lọ parapọ̀ wọn yẹn sìn wàjẹ́ kó mọ̀ pé òkè ìwà àbúrò ládẹ́ sìn ni wọ́n o wà wọ́n tó fẹ́ ṣẹlẹ̀ aṣọ tó bá tẹ̀lé ní kó máa wò. ẹ wò ẹ má jẹ́ kí n parọ́ fún mi ì lè dá lọ ọmọ tí mò ń sọ yẹn tí mo rí pẹ̀lú ẹ̀ mi ì lè dá lọ. ó lárọ bó fọkàrà ẹ̀ ọ̀pù yẹn ó fọkàrà ẹ̀ ọ̀pù yẹn lọ sọ fún pé àbúrò ládẹ́ sìn ni wọ́n kọ́kọ́ lọ sọ yẹn náà bóyá alele ọ̀bìnrin tí wọ́n á sọ pé bóyá òun bá kọ̀ ìgbà ẹni kó tó para dé. Fún mi. Báwo ni? Báwo kí ló ṣẹlẹ̀? Wá ẹbí mo béèrè ẹ kí ló dé? Kí ló
ṣe ẹ̀ náà kí ló dé ìwé tẹ̀kí lápọ̀ léèyàn làánú báwo ni ọmọ ìṣe máa bá ẹ sọ̀rọ̀ tó lè máa dárúkọ mi fún ẹ tó lè máa lọ ṣe bá kan kí ló ṣẹlẹ̀ wà ẹ máa pààrọ̀ lé o ẹ máa pààrọ̀ lé máa yẹ́yàn sí o àì máa fúnyàn ní ìyí tiẹ̀ náà ọ dárúkọ rúwa fún ẹ o lè tó lọ gbọ́gbọ́ o lọ ṣe bá kan o lọ ń ṣapá bíi tó lọ ṣàyàbí ẹ̀yìn o lọ rìn ọba kan kí ló dé ẹ̀wà olúwàrà ẹ̀kọ́. ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ gan bíbá kí ló ń ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi ni ó yẹ kó lè mọ̀dá sáájú orí ẹ̀gbọ́n mi tí mo lọ gbúra nǹkan o bí wọ́n wá pé wọ́n bá mi bẹ̀ ẹ́ ní tó ti yé bẹ́ẹ̀ ní sí ó dẹ̀ ní sùúrù. ẹ̀gbọ́n ẹni ta ni. Ládẹ́sì. Ládẹ́sì ẹjọ Ládẹ́sì àbí kí wọ́n forúkọ yín. ẹ o máa yé tẹ́lẹ̀ kí ló ṣe. ṣé ní gbogbo wèrè gbogbo fura pàpà tẹ̀ ń kó bọ̀ lórí ariwo tẹ̀ ń pa kiri àdúgbò yẹn èmi ò kó jẹ́ o mi ìdẹ̀ la jẹ rárá. no fọmọ yẹn lẹ o gbólóhùn bí filẹ o gbólóhùn bí ọjà ìjẹ kó sọ̀rọ̀ mú gbádùn ẹ. sori tí n bá ṣe pé irú ròǹbòrùn lẹ́yìn méjèèjì ìwọ ń bọ̀ ẹ̀gbọ́n náà kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹjọ́ ń tẹ̀lé ra yín ọ̀lẹ́ ń tẹ̀ láàfà mo jẹ́ kí n sọ ọkọ fún ẹ o sori mo fẹ́ wo wọ́ọ̀sì ẹ̀ gan mo fẹ́ wo nǹkan tó fẹ́ ṣe. o máa yé lóde máa yé o mọyán lóde máa mọyán o yẹ bẹ́ẹ̀ sìn máa jẹ́ kó mọyán. ó ti ti wá da báyìí o ní ìjẹta yìí ni wọ́n wá jalè ládùúgbò wa ó de jọkọ́ lára àwọn ènìyàn definitely o lè ní. magọ́sì èmi wájú olóòrùn ni èmi wájú olóòrùn àwọn ayàtọ̀ sáwọn mo lè o àwa. má pariwo lè ní ẹ lórí o. wá pariwo lè tó ayé kó ọlọ́pàá máa gbé gbogbo ìlọ́mọ àná. ọlọ́pàá máa gbé jọ. olórí burúkú ò ṣe dúró. ó ti wà mí ti pẹ́ náà ó yẹ kó ti wá dá mi lóhùn kó dáwọ́ yín ṣe fún mi yìí o tó bá ti yá tí ọ̀nà bá ní ìdílé mo ní tẹ́ lóhùn má bọ̀ má sàn ọkọ̀ má bọ̀. ẹgbẹ́ sáyé gbẹ́gbẹ́ ẹgbẹ́ lójú ìgbẹ́ padà bí tó fẹ́ fi ṣe jẹ. ọlọ́mọ àṣàyàn pẹ̀lú àwọn ọmọ ilé gbòòrò. ẹgbẹ́ ìrànlẹ́ ìkọ̀kọ̀ kọjá ní ìsìn èèwọ̀ kò sáré pẹ́lú kò sáré ó lè gba ẹ lójú kó orí èèyàn kankan bí báyìí ìwọ. ṣé mo lajú bí àfihàn pọn mi ṣé òṣìwò lò. ẹ gbé ìṣàlùmí wọn lé mi wọn lé mi. lẹ́bùrúkú gbẹ́nu sọ́yìn bíi ìtúwèrè àbọ̀lẹ́ burúkú lélẹ̀. àbàbọ̀ yìí lọ́gbàdé lẹ́bùrúkú ẹ̀sìn ẹgbẹ́ òkùnkùn àbí. onídàgbẹ́ lẹ́gbẹ́ òkùnkùn ló fẹ́ kúkú lẹ́yìn. ẹgbẹ́ òkùnkùn kọ́ ẹgbẹ́ òkùnkùn wọn lé mi ni wọn lé méjì kọ́. ẹ bá jẹ́ ká máa rìn. owó tí ò bá sí ọlá yín mi ì mọ pòsíṣàn tí mi bá wà báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lára mi ẹgbẹ́ mi jésù ṣe. sá. afa báwo ni o mu drinks ẹ ni. irọ́ kò tí ì lè ṣe ṣé ẹ rí nǹkan tẹ́ ṣe yẹn ó wà very very important láyé mi gan tí kò bá sí ẹ̀yin ni mi ì mọ pòsíṣàn tí mi bá wà báyìí àwọn ní mi mú rí mò ń lọ jẹ́jẹ́ mi ní ẹ̀mí ò tí ì kọ́ bí báàgì sí ìyẹn tó bá sí òde. orin tí èèyàn bá dẹ̀ ṣe fún ìyàn ẹgbẹ́ ọlọ́run ló lè san lẹ́sàn-án tó ti yẹ after all tí mo bá ṣe ẹlòmíì máa ṣe ṣé ti yẹ but yorùbá sọ pé yẹn ni kẹ́ni lè ṣe mí òun ni tí wọn nǹkan tó ń ṣe tó nǹkan tó ń fẹ́ kó mọ̀ ni pé ọ̀rọ̀ tèmi náà ó dàbí àtùpà ni tó ń tanná fáráyé tísàlẹ̀ wá ṣókùnkùn èmi fúnra mi mo rí di ara mi. ọ̀rẹ́ mi àti àlè sunday tó ti yẹ ìbọn máa fún káàdì mi. máa kó yẹ lẹ́nu ṣé ọ̀rẹ́ mi àti ẹ̀ àlè yanjú ẹ̀ bíbá ẹ̀ rárá tó ti yẹ pé mi ìyọ̀ tó bá ti pè mí a máa sọ̀rọ̀ tó ti yẹ mo náà pé gbogbo òṣèré ẹ̀ ó máa dìpẹ́ tẹ́lẹ̀ lágbára ọlọ́run. kí mọ́tò tá a kó lé lórí kó má bàa wà wá sí èbúté òfo. ṣé ní mo fẹ́ kẹ́ mọ̀ dájú wípé tí ìṣe ò bá ṣe ajá náà a ò lè rìn àlórí àtẹ o ṣe rí gbogbo náà lè mọ ipò nínú ẹgbẹ́ yìí wọ́n á fẹ́ kó dá yín lójú pé súnlẹ̀ tẹ́wọ́ lórí ìjókòó yìí ìlú wa gbogbo bí ẹ ṣe ìlú tó ṣe ń kí mo fẹ́ bá mi fún ìlú mo fẹ́ kẹ́ bá mi sọ́dọ̀ lọ́lá kẹ́ bá mi sọ́dọ̀ lọ́lá níbi tí wọ́n bá ti ń pè èèyàn tó jẹ́ wípé owó ló lè lò ń bẹ̀ tó lè fi ní mo fẹ́ kẹ́ jẹ́ kó rówó náà gbogbo ibi tí èèyàn bá dé tó bá jẹ́ pé ọ̀rọ̀ ló lè sọ ayé lè fi mọ̀ pé èèyàn lè jókòó yìí mo fẹ́ kó lẹ́nu rẹ̀ olórí ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ kẹ́ bá mi sọ lé yẹn.
ọ̀gbẹ́ni Túndé ó dùn gbọ́ ó dùn sọ ṣùgbọ́n kò dùn ṣe. Ṣé gbogbo òfin tó ń de ẹgbẹ́ wa náà ti jẹ́ kó mọ̀ tó dẹ̀ bá ẹ lára? Bẹ́ẹ̀ni sá, fún ti ṣàlàyé everything fún mi. Kódà wọ́n ní tí n bá ti débi, mo ti bọ́ sínú ọlá. Mo ti wà ní ọlá. Wọ́n lè sọ ìdàkejì ẹ̀ náà fún ẹ. Everything pátápátá náà lè ṣàlàyé fún mi. Bàjẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó bá tọrọ. Nǹkan tó bá ti di abẹ́ dé ní. Nǹkan tó bá ti tú abẹ́ tú. Nǹkan tó bá dẹ̀ ti fẹ́. Bẹ́ẹ̀ náà lè gbẹ́fẹ́. Àṣẹ bẹ́ẹ̀ ti wọ́n. Bóyá mú aṣọ ẹ̀kọ́ wọ̀. Nítorí ọdún olóòjì sọ yìí. Ìtọ́jú ni olóòjì sọ láti ẹni lọ. O ti di ọlọ́lá. O ti di ọlọ́lá. Ẹnu ẹ ti tó ọ̀rọ̀ nílùú, nílé, lóko, lẹ́yìn odi. Kò dìgbà tó bá fi ọmọ ṣòfò owó kó tó ní owó. Bó ṣe ń wọ aṣọ yẹn, ó ń wọ àṣeyọrí. Ó ń wọ owó, ó ń wọ ọlá, ó ń wọ ọlá. Ìjà ò ní jẹ ẹ́ mọ́. Kò dìgbà tí èèyàn bá fi ọmọ ṣòwò kó tó ní owó ní ayé. Ẹgbẹ́ ló wọ̀ yìí, ẹgbẹ́ owó ló wọ̀, wà lówó dọjọ́ alẹ́. Ṣorí reality náà mo ti gbà ṣe. Ṣùgbọ́n má fẹ́ kí kíní kan yí ọ tí gbogbo ẹyẹ bá ń jẹ orí ẹyẹ lè gbọdọ̀ tó. Bẹ́ẹ̀ tí gbogbo èèyàn bá ń wo ìwàkiwà ó gbọdọ̀ bá wọn wò ó gbọdọ̀ máa rántí pé kíní kan wà tó dàbí òkú fàfà ní ìdíje wọn. Tó bá pa òfin ẹgbẹ́ mọ́ tó bá wa lówó tó bá pa òfin ẹgbẹ́ mọ́ wà bá wa kọ́lé tó bá pa òfin ẹgbẹ́ mọ́ gbogbo nǹkan rere tí a ṣe wíwá ní àwọn àwọn aṣọ tí ó bá ti ṣe wà Okay, what's next? Wọ́n ṣe mí lórí. Wọ́n mú mi lọ sínú ẹgbẹ́. Wọ́n ṣó mọ ẹgbẹ́ tíṣẹ́ bá ti pọ̀ lápọ̀. Ó máa àfẹ́tì èèyàn. Kò jẹ́ kí n mọ ọdún tó àti ìfọ́jú ẹ̀kọ́. Wọ́n kúrò lọ́rùn mi. Wọ́n jẹ́ ṣàlàyé fún mi. Ṣùgbọ́n àìfarabalẹ̀ mi. Mo sọ pé bẹ́ẹ̀ ni. Wọ́n kúrò lọ́rùn mi. Ṣùgbọ́n kí n tó mọ̀, ó ti létí. Ìgbà tí ò lómi nínú. Kókókó. Ibà ikùn tí ò lọ́rọ̀ nínú. Pèrègèdè ibà ìgbà tí ń gba ìgbà lọ́wọ́ nígbà.
jókòó. Túndé, kí ló dé tí mọ̀rìnmọ̀rìn á fẹ́ sọra ẹbí ẹni tí ò mọ̀ níwọ̀n? Kí ló dé tó mo ní ìlú ẹ̀ wá fẹ́ sọ ìlú ìlú àjèjì? Orí ìlú tó bá jẹ́ ìlú bàbá mi dandan ni kí n jọ mọ̀ ní. Túndé, kí ló tó wá sí ìpàdé? Ìpàdé mo bí sí ni. Wọ́n bí sí ni ìpàdé ṣe di èèwọ̀ fún ẹ àbí? Ìwọ bísí tó kó bísí nísìnyí àti jẹlẹ́dẹ̀ nígbànígbà àti sanwó ìwà fẹ́ jù tí kò ti gbà. Máa jẹ́ kékeré kan yí ẹ tí olórí bá gbà fún ẹ èmi fúnra mi nígbà fún ẹ tó ti yẹ. Wo olórí ní kí n sọ fún ẹ pé àjọ tó ń bọ̀ yìí òun ló kàn kò dẹ̀ gbọ́dọ̀ mú àjọ ìwá sí ìpàdé tó ń bọ̀ yìí. Má yẹ mu torí igbá ò yẹun tó ṣe nínú tí a fi ń gbòòrò sí o. Ó kí ni ò yẹun ẹwà tó fi mú òwú dání o. Ọ̀rọ̀ tí mo bá ẹ sọ yìí tí olórí rán mi tí a wá sọ fún ẹ yìí ó gbọ́dọ̀ yẹun. Má wàá gbàgbé o, akínni jagun mólú tó jagun tó fẹsẹ̀ pa olúrẹ́. Olódùmarè aago ń tó dáńbọ̀. Ó ṣe wọ mo yẹ wo mi ò kì í ṣe ikú kan ò ní mi pa, mi ò kì í ṣe àrùn ní mi gbédè. Ṣé ti yé yín? Ẹ sọ fún ó méèyàn wá, ẹ lọ sọ fún olórí, ẹ sọ fún pé èmi Babátúndé mi ò ní èèyàn kan tí mo fẹ́ fà kalẹ̀. Tó bá ti mọ̀ ohun ò léèyàn tó ń fẹ́ mú wá kíkan nínú yín kí ẹ wá forí korí àbí kẹ́ ẹ fikùn lókun kíkan nínú yín náà kó wá fàyọ̀ kalẹ̀. Èmi ò èmi Babátúndé mò ń gbé ní ilé ní ilé ní ọ̀pẹ̀ tó ń fẹ́ fà kalẹ̀. Ó ẹ ti lọ àbí kò sí wàhálà mo ṣàmọ̀ pé ẹ máa lọ jíṣẹ́ fún mi ò ní kankan tí màá fà kalẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ léèyàn tẹ́ fẹ́ fà kalẹ̀ kẹ́ ẹ fọwọ́ mú ẹgbẹ́ yín. máa ṣọ́ra fún wọn bẹ́ẹ̀ bá ti rí wọn lóde ìwà wọn ìṣe wọn ìrìn wọn lọ́ọ́ fi dá wọn mọ̀ oró inú wọn ó burú ju ta kéèké lọ iye ojúlàlà kan fi ń ṣọ́rí ẹ ṣọ́ra fún wọn o kìnìún ayé ń bẹ lóde ngèlè kìnìún ayé máa ká sáré wọn lè kiri ìkòkò ayé Ilé lọ sí bẹ́ẹ̀ wọlé. Ìgbà tí ò lè wọlé ọ̀pọ̀. Ikùn tí ò lọ́rọ̀ nínú. Ìgbà tí ń lò ní ìgbà onígbà ń ga ìgbà àti ga. Olórí ọgbọ́n nǹkan méjì ni kò wá síbi nínú méjèèjì tó bá yẹ pé ẹ bá fẹ́ lọ́wọ́ ẹ̀rọ mo mú wá ṣùgbọ́n tó bá yẹ pé ọwọ́ èlé náà lẹ mú mo wà bí pẹ̀lú nítorí pé ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́. ṣó mo wájú ẹ tó wà tó ti ń sọ̀tọ̀sọ̀tọ̀ sórí ẹ ti ń yé dànù Túndé ìgbà bọ́ ló dé kankan náà kí ni problem ayé ẹ ooo ara ti fún mi náà bó ṣe wọlé mo rò pé òkè
èmi ni pé wáyé ti jà ìwọ nínú oníbàjẹ́ máa mú ẹ máa nù ẹ máa kọ́ ẹ nì. nígbà tó ti mú ẹ tó ti ṣá gbogbo nǹkan tó yẹ kó ṣe tó ti ṣe gbogbo ètùfẹ́ ọkùnrin ti balẹ̀ ó ti bìlí pé ibi tó tọ́ sí nìyẹn ibẹ̀ kan ló tọ́ sí nínú 110 ọ̀fọ̀ ẹ̀ láti tó kú ẹ̀ ọwọ́ mi ló wà. ṣé gbogbo ilé tẹ̀ ṣe ìhàlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. Túndé máa fọ́gbọ́n lórí ó lẹ̀ ti dàrújà tó jáwé rẹ ní. ẹ wo bí ẹ dé sọ kílípà fún yín. Now let me tell you something. Sherry mi ò ní ìyẹn kankan tí mo fẹ́ mú wa tẹ bá ti bá mọ̀ pé ẹ ní ìyẹn tó fẹ́ mú wa a jọ máa wò wá. bẹ́ẹ̀ ò lè ẹni tó bá bẹ àti ọ nǹkan tó wà lẹ́tọ̀ fún tí o máa fẹ́ tó. kéde àwọn tèmi bá kàtà àwọn tèmi máa dé nígbà tí bá gbọ́ pẹ̀lú ọmọ burúkú àwọn arẹ́ lọ burúkú ó burúkú àwọn arẹ́ lọ burúkú. ikú ọmọ apanijàrún ọmọ agbẹ́nìdè àti pátánù gbogbo ẹni mọ́ lẹ́yìn arákùnrin sọ ní bó ṣe rí yìí ọ̀sọ́dọ̀ àbújá lọ́rọ̀ ọ̀pẹ o ó ti rókò olóko ogún tẹ́lẹ̀ kan tó pípa sí ikú rẹ̀ ọmọ apanijàrún ọmọ agbẹ́nìdè àti kú àdàmú gbogbo ẹni mọ̀ kórè ìtọ́lẹ́ mi láyà mọ́ bí ọjọ́ kú ànìkàn dùn wẹ́kùn ó sì tó ní kálàdé ọmọ wàá bẹ́ẹ̀ kórè rẹ̀ ọ̀gbẹ́ mo ti gbé fún lé mo ti di èòsà ọjà ọlọ́lẹ̀ fàyàn lẹ̀ ni o. ẹ wò bàbá kílẹ̀ sọ yìí náà fàyàn lẹ̀ ọ̀ fàyàn lẹ̀ yìí yẹ́rí èmi ò léèyàn tí mo fẹ́ fà kalẹ̀ tó yẹ bẹ́ẹ̀ lẹ́sìn tẹ bá mú ìpẹ̀lẹ̀ bá mi ṣe tẹ́ pé gbogbo àfi jọra wọn òun ni kẹ́ bá mi ṣe ní òfẹ́ ẹ bá sábà mi ṣe àwọn gbogbo ẹgbẹ́ kí gbogbo ẹ lè jọra wọn eléyìí sọ yíyẹ tó ń fọ̀rọ̀ ògùn ni. ọmọ ni wo mi máa ní ọmọ ewúrẹ́ dúró àmọ́ bẹ́ẹ̀ fi jẹ lẹ́nu mi máa ní ọmọ àgùntàn gbọ̀lọ̀jọ̀ àmọ́ bẹ́ẹ̀ fi jẹ kàní. wo ikú ti kalẹ̀kùn àbùdá òsì lọ́rọ̀ ọ̀pẹ o ó ti rọ́kọ̀ lọ́kọ̀ púpọ̀ tó pípa sí i. ẹ tó ń fọ̀rọ̀ gùn ní ibẹ̀ ṣe wáyé a ní ẹ bá mi ṣe nǹkan tí mo bá mọ̀ pé kò ní jẹ́ kí n kú. wọ́n kẹ́tẹ́ àwọn tèmi kọ́ kàtà àwọn tèmi máa ní ní bá kó ń bẹ̀ lọ́dún kú kọ́ mọ̀ ṣe wọ́n. kò sí gbọ́dọ̀ lè ṣe. This is my story of my life. This is my story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, bàbá mi ní lèrè máa rí wí. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, bàbá mi ní lèrè máa rí sọ. Wẹ́dà nàgùdò ọba èmi nìkan lọ́wọ́ níyẹ. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Kò sọ pé gbogbo ẹ̀ máa wà ókè ni. No, I can't afford to lose you. I can't. Of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Ilé rẹ̀ máa rí ọ̀rọ̀. Dẹ̀, ibo ló lọ? Mo ń bọ̀. Ibo ló lọ wá náà? Ọlọ́run, abẹ́rẹ́ kí ni gbogbo ilé báyìí?